Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti sọ pé ìròyìn ẹlẹ́jẹ̀ làwọn kan gbé kiri pé àwọn jàǹdùkú bandits ni wọ́n lọ kọlu àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ní Mòwe tí wọ́n sì pa sójà kan. Ìròyìn táwọn kan tún gbé kiri báyìí ni ti ìkọlù tó wáyé ní èbúté Màgbọ́n Etídò tí wọ́n ti ń fa yẹ̀pẹ̀ léyìí táwọn ọ̀daràn kan lọ kọlu àwọn sójà níbẹ̀. Gẹ́gẹ́ bí Olúṣèyí Ọbáṣèyí ṣe sọ síta lọ́jọ́ Monday ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún yìí, ó ní ìwádìí àwọn fi hàn pé kì í ṣe iṣẹ́ ọwọ́ àwọn bandits báwọn kan ṣe ń sọ kiri. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀kan lára àwọn sójà tí wọ́n wà nídìí iṣẹ́ kú sínú ìṣẹ̀lẹ̀ yìí tí ìkejì sì wà nílé ìwòsàn tó ń gba ìtọ́jú lọ́wọ́. Síbẹ̀ kì í ṣe àwọn jàǹdùkú bandits ni wọ́n ṣiṣẹ́ ọ̀hún, àti pé ìwádìí sì ń tẹ̀síwájú láti mú àwọn ọ̀daràn tí wọ́n ṣiṣẹ́ yẹn. Láfikún, àwọn ọlọ́pàá àti àwọn ọmọ ogun Nàìjíríà ni wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ lórí ìwádìí yìí tí wọ́n sì ti ń ṣọdẹ àwọn ẹni ibi yìí. Bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá fi àwọn aráàlú lọ́kàn balẹ̀ pé àwọn ṣiṣẹ́ àwọn ládùúgbò yìí táwọn agbófinró sì ti yí àyíká ọ̀hún ká láti lè dẹ́kun ìṣẹ̀lẹ̀ mìíràn. Ọbáṣèyí fi kún un pé káwọn aráàlú jẹ́ kí àwọn ọlọ́pàá ṣiṣẹ́ wọn kí wọ́n yé gbé rúmọ̀ kí láìmọ ìdí ọ̀rọ̀ nítorí ìròyìn ẹlẹ́jẹ̀ máa ń kó jìnnìjìnnì bá àwọn aráàlú ni. Bẹ́ẹ̀ ló ṣèlérí pé àwọn ẹni bíi yóò faṣọ péńpé roko ọba tọ́wọ́ bá tẹ̀ wọ́n fún ìdí èyí kí wọ́n fi tó àwọn létí tí wọ́n bá kẹ́fín nǹkan kan ládùúgbò wọn. Kò sí ẹnikẹ́ni tó lè dí mi lọ́wọ́ láti mọ́ lọ sí ibikíbi lórílẹ̀‐èdè yìí. Gbajúgbajà àáfàá lórílẹ̀‐èdè yìí Sheikh Gumi ti fi ọ̀rọ̀ léde lórí àbẹ̀wò tó ṣe sí ìlú Ìbàdàn ní ìparí ọdún tó kọjá. Wọ́n ní ó ń gbìyànjú láti sọ ìpínlẹ̀ Ọ̀yọ́ di ẹlẹ́sìn Islam pẹ̀lú àwọn òfin àti ìgbésẹ̀ apá àríwá. Gumi ní kò sí ẹnikẹ́ni tó lè dí òun lọ́wọ́ láti má lọ sí ibikíbi lórílẹ̀‐èdè yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ẹgbẹ́ mùsùlùmí kankan àbí ẹnikẹ́ni kò pe òun wá sí gúúsù ìwọ̀ oòrùn torílẹ̀‐èdè yìí. Ọ̀rọ̀ òun ló fi jáde lórí ìkànnì ayélujára lónìí tí ń ṣọjọ́ Ìṣẹ́gun. Ó ní òun wà ní Ìbàdàn láti ṣojú àwọn àgbà àfáà ní apá àríwá ni. Ó sọ ọ̀rọ̀ òun ní kò ju ọjọ́ kan lẹ́yìn tí ọ̀kan lára àwọn tó wà lákàtà àwọn ajínigbé eléyìí tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire tí ó fi ọ̀rọ̀ léde pé àwọn ajínigbé ọ̀hún ò béèrè fún ìgbésẹ̀ òfin ṣẹ̀ríà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lára ohun ìtúsílẹ̀. Ẹni tí ń ṣe ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ community high school Èsìẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, arábìnrin Rachel Alamu nínú ọ̀rọ̀ eléyìí tó sọ lákàtà àwọn ajínigbé tó ń jà rìnrìn. Ó ní àwọn agbébọn yìí sọ pé àwọn ò béèrè fún ṣíṣe àgbékalẹ̀ òfin ṣẹ̀ríà tàbí bílíọ̀nù kan náírà fún ìtúsílẹ̀, ṣùgbọ́n tí wọ́n ń béèrè fún ìtúsílẹ̀ àwọn èèyàn wọn tí wọ́n wà lákàtà ìjọba. Bákan náà ni ẹgbẹ́ alágbàwí mùsùlùmí Murik bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ pé àwọn agbésùnmọ̀mí ń pèpè fún òfin ṣẹ̀ríà. Nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde lọ́jọ́ Ajé, wọ́n ní irọ́ òféègè ni ọ̀rọ̀ ọ̀hún. Wọ́n ní àwọn ọ̀tá ẹ̀sìn Islam níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ìsọyépọ̀ ni wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún kùn láti fi ba Islam lójú jẹ́. Ẹgbẹ́ OPC ti sọ̀rọ̀ síta o. Wọ́n ní kò sí ọmọ ẹgbẹ́ ọ̀hún kankan tọ́wọ́ bà nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ní ìlú Ìbàdàn. Ẹgbẹ́ Oòduà People's Congress OPC ti ṣe àpèjúwe ọ̀rọ̀ kan tí kìí ṣe òótọ́ láwọn apá kan ìròyìn pé ọ̀kan lára àwọn ajínigbé tí ọwọ́ agbófinró bà tí wọ́n lọ́wọ́ nínú ìjígbé àbúrò àti àwọn ìbejì ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ mínísítà fún ẹ̀ka mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè yìí Adébáyọ̀ Adélabúgbé. Ẹgbẹ́ ọ̀hún ni ẹni náà kò sí nínú ẹ̀ka ẹgbẹ́ kankan nínú ẹgbẹ́ ọ̀hún ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú ọ̀rọ̀ akọ̀wé ìpolongo wọn, Barrister Yínká Ògúntìmílẹ́yìn, ẹgbẹ́ ọ̀hún ni ọ̀rọ̀ ọ̀hún jẹ jáde nínú ìwé ìròyìn Aláròyé. Ó pe àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ ìwé ìròyìn náà láti tún ìròyìn òféègè ọ̀hún ṣe àti láti sọ fún àwọn òṣìṣẹ́ wọn láti má tẹ̀síwájú nínú ọ̀rọ̀ òféègè ọ̀hún. Ó ní ìgbà kejì rèé tí ìwé ìròyìn ọ̀hún mọ̀ gbé ìròyìn òféègè jáde nípa àwọn OPC. Ògúntìmílẹ́yìn náwó kìlọ̀kìlọ̀ ìyẹn sí àwọn oníròyìn àti àwọn agbé ìròyìn lórí ẹ̀rọ ayélujára láti dẹ̀yìn lẹ́yìn gbígbé ìròyìn òféègè tó lè máa ba ojú ẹgbẹ́ ọ̀hún jẹ́. Ó ti pẹ́ tó ti ń ṣe o, kọ́wọ́ pálábá àwọn tó ségi. Akíntọ́lá Tósìn, ẹni ọdún 24 lọ́wọ́ ikọ̀ agbófinró Nigeria Security and Civil Defence Corps tí a mọ̀ sí NSCDC tẹ̀ lórí ẹ̀sùn jìbìtì Tanzania fún oníṣòwò POS àti lílo aṣọ ọmọ ogun Nàìjíríà fún ìwà láabi yìí. Lọ́jọ́ Monday ni agbẹnusọ ikọ̀ wọn nípínlẹ̀ Kwara, ọ̀gbẹ́ni Ayọ̀ọ́lá Michael sọ̀rọ̀ yìí fáwọn oníròyìn. Ó ní oníṣòwò POS kan ló wá fẹjọ́ sùn lágọ̀ọ́ àwọn pé ẹni afurasí yìí ṣe jìbìtì Tanzania owó tó tó 40,600 naira fóun tó sì ti gba owó náà lọ, àti pé aṣọ ogun ọmọ Nàìjíríà ló wọ̀ tó fi ń halẹ̀ mọ́ òun. Bẹ́ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ lọ́wọ́ bà á. Lásìkò ìwádìí lẹni afurasí jẹ́wọ́ pé ó ti pẹ́ tóun ti ń lu jìbìtì pẹ̀lú aṣọ sọ́jà àti ID card tóun lò. Bẹ́ẹ̀ odidi káàdì ATM 8 ni wọ́n ká mọ́ ọ lọ́wọ́, tí èyí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣòwò ní ọkùnrin yìí ti lù ní jìbìtì kọ́wọ́ tó tẹ̀ ẹ́.
Michael fi kún un pé ẹnìkejì Tósìn tí wọ́n jọ ń ṣiṣẹ́ láabi yìí, ìyẹn ọ̀gbẹ́ni Fẹ́rànmi Ìdòkò Godwin ti na pápá bora ní kété tọ́wọ́ tẹ Tósìn ní tiẹ̀. Ṣá o, àwọn agbófinró ti wà níta tí wọ́n ń wá lọ́wọ́lọ́wọ́. Bákan náà ni ọ̀gá àgbà ikọ̀ NSCDC nípínlẹ̀ Kwara, ọ̀gbẹ́ni Abbas Mohammed ṣèlérí láti mú gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ láabi yìí. Bẹ́ẹ̀ ló rọ àwọn aráàlú wípé kí wọ́n máa yẹ owó Transcoa wò kí wọ́n tó gbé ọjà wọn fún oníbàárà, kí wọ́n lè dẹ́kun irú ìṣẹ̀lẹ̀ yìí nítorí gbájúẹ̀ ló lu ìgboro kan lásìkò yìí. Lákòótán, Tósìn ti wà lákọlò àwọn NSCDC tí ó sì dé iwájú adájọ́ rò tẹnu ẹ̀ tó bá jẹ̀bi ẹ̀sùn yìí.